ìjà dé. Peter Obi àti Kwankwanso dojúkọ Àtíkù. wọ́n ní Alhaji Àtíkù Abubakar ń sùn níbi ìpàdé Ìbàdàn. kò sẹ́nìkan tó lè múyàn sí yẹn o. bẹ́ẹ̀ ni kì í ṣe pé bàbá náà fi kinní náà ṣèkà tàbí pé kò nífẹ̀ẹ́ sí ohun tí àwọn ń ṣe níbàdàn yìí. ó kàn jẹ́ pé bó ṣe jẹ́ bí ọmọdé bá fẹ́ ṣe bí àgbà tí ọjọ́ orí ẹ̀ ò ní jẹ́, bẹ́ẹ̀ náà ló jẹ́ tí àgbàlagbà pàápàá bá fẹ́ ṣe bí ọ̀dọ́, eégún ara ẹ̀ ni yóò kọ̀ fún un. èèyàn kò lè bọ́ Àtíkù rárá. bàbá 100 ọdún kí ni yóò tún ṣe bí kò bá sùn nípàdé? ó kàn jẹ́ pé ohun tí ọkùnrin náà ń lé tí ọwọ́ ẹ̀ kò tíì tó ni kò jẹ́ kó tíì máa sinmi. àsìkò tí ìbá máa bá àwọn ọmọ ẹ̀ ṣeré rèé. ṣùgbọ́n ọ̀rọ̀ ipò ààrẹ Nàìjíríà yóò jẹ́ kò sárúgbó ní Ghana, ọjọ́ kú lọ́jọ́ sinmi l'Àtíkù ń bá kiri. Àtíkù ò gbà pé ọjọ́ orí òun tàbí eegun ara òun tàbí kinní kan báyìí wà tó yẹ kó dá òun dúró kí òun má lè ṣe ààrẹ Nàìjíríà ní 2027. àfi Bọ́lá Tinubu nìkan. níbi tí wàhálà sì ti wà nìyẹn. ohun tó ń jẹ́ kí bàbá náà bẹ́ sọ́tún bẹ́ sósì rèé. ìgbàgbọ́ ẹ̀ sì ni pé mo dàgbà ń ò ṣoge mọ́, owó ni ò sí lọ́wọ́ onítọ̀hún. bí owó bá dé tí agbára bá dé, bó jẹ́ kí wọ́n rọ́ bàbá wọ mọ́tò tàbí kí wọ́n rọ́ ọ sórí àga ìjókòó, yóò máa ṣèjọba ẹ̀ lọ ni. ṣùgbọ́n lójoojúmọ́ ni kinní náà ń ṣòro sí i. ohun tó sì jẹ́ kí Àtíkù fẹ́ dojú ìjà tuntun kọ Peter Obi àti Rabiu Kwankwanso nìyẹn. èyí tó sì lé níbẹ̀ ni pé àwọn méjèèjì yẹn náà kò kọ̀ bí Àtíkù bá dojú ìjà kọ àwọn náà ti múra láti dojú kọ ọ́. tí wọ́n bá ní kí ni Alhaji Àtíkù Abubakar gbójúlé tó fi ń ṣe àyàgbàǹgbà pé dandan ni kí òun du ipò ààrẹ, kí òun lé ọmọ Yorùbá tó wà nípò náà aṣáájú Bọ́lá Tinubu kúrò, kí òun sì rí i pé ọmọ Ìgbò tó ń sáré kiri náà kò débẹ̀. kò sí àgbójúlé méjì tí Àtíkù ní láti ọjọ́ yìí, pàápàá láti 2023, jù pé àwọn Haúsá níbi yòówù tí wọ́n bá wà wọn yóò dìbò fóun. ṣé kó tó di ọdún 2015 tí Muhammadu Buhari wọlé ìbò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn Haúsá ti wà lẹ́yìn ẹ̀. ẹni tó bá sì rántí ohun tó ṣẹlẹ̀ ní 2011 nígbà tí ọkùnrin náà du ipò ààrẹ tí kò wọlé, tí tọ̀hún bá rántí bí wọ́n ti ń pa ara wọn nílẹ̀ Haúsá tí wọ́n múra láti dojú ìjà kọ àwọn Yorùbá àti Ìgbò níbẹ̀ nígbà náà, tọ̀hún yóò mọ̀ pé bí òòṣà kan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ilẹ̀ Haúsá, pàápàá àwọn ọ̀dọ́ wọn, mú Buhari kó tó di pé ó wọlé ìbò rárá. wọ́n rí bí mùsùlùmí gidi kan tí kò ní ohun méjì ju ẹ̀sìn ànábì lọ. wọ́n sì rí bí ẹni tí yóò gbèjà Fúlàní níbikíbi. ṣé ké Buhari tó dé ipò rárá ló ti ń gbèjà àwọn Fúlàní onímàálù lóòótọ́, tó jẹ́ ibikíbi tí wọ́n bá ti bá àwọn onímàálù yìí jà pé wọ́n ba oko olóko jẹ́ tàbí wọ́n fi ọlọ́pàá mú wọn, Buhari yóò débẹ̀ dandan ni. nídìí èyí olùgbèjà àwọn Fúlàní ni àwọn ará ilẹ̀ Haúsá rí Buhari sí. ohun tó bá sì sọ fún wọn ni wọ́n ń tẹ̀lé, ibi tó bá ní kí wọ́n lọ ni wọ́n ń gbà lọ. ṣùgbọ́n wọn ò rí Àtíkù bẹ́ẹ̀ rárá. bóyá nítorí Àtíkù jẹ́ ẹnìkan tó fẹ́ yàwó káàkiri, tó jẹ́ bó ti ní àwọn ọmọ tí wọ́n jẹ́ Ìgbò ló ní àwọn ọmọ tí wọ́n jẹ́ Yorùbá, bóyá torí pé bó ti ní àwọn ìyàwó tí wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì ló ní àwọn tí wọ́n jẹ́ Mùsùlùmí, àti nítorí pé ó fi sí apá ìsàlẹ̀ níbí ju òkè ọya lọ, àwọn èèyàn náà kò rí bí olùgbèjà wọn. àmọ́ Àtíkù kò ríra ẹ̀ bẹ́ẹ̀ rárá. ohun tó sì jẹ́ kó sọ lọ́sẹ̀ tó kọjá lórí ètò tẹlifíṣàn pé òun mọ̀ pé àwọn ará ilẹ̀ Haúsá yóò dìbò fóun nígbàkigbà tí òun bá jáde, àti pé kò sí olóṣèlú kan tó tó òun mọ́ nílẹ̀ Haúsá, kò sì sẹ́nìkan tó gbajúmọ̀ tó òun nínú gbogbo wọn. ó dárúkọ pé ṣé El-Rufai ni àbí Tambuwa àbí Kwankwanso, pé ta lolóṣèlú náà lọ́dọ̀ àwọn tó tún lágbára tàbí lókìkí ju òun lọ. bí a bá sì tan ìdí ọ̀rọ̀ náà wò dáadáa nítòótọ́, tí a bá wò ó lọ́tún tí a wò ó lọ́sì, olóṣèlú tí ẹsẹ̀ kárí ilẹ̀ Haúsá nínú àwọn olóṣèlú àdúgbò náà kò tún sí o. torí gbogbo agbára Kwankwanso, Kánò àti Kaduna ló fẹ́ẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni Tambuwa kò ní kárúfì kan tó ju Sókótó lọ. àmọ́ tó bá ṣe pé ẹni tí ẹsẹ̀ kálù kiri nílẹ̀ àwọn Haúsá wọ̀nyí ni, méjì oṣù kò sí lójú ọ̀run o, Àtíkù ni bàbá wọn. ohun tó sì ń gùn ún nìyẹn. Àtíkù kò ní àgbójúlé ìbò síbòmíì ju ọ̀dọ̀ wọn lọ.
òun náà mọ̀ pé inú àwọn ọmọ Yorùbá kò ní dùn láti dìbò fóun torí ọmọ tiwọn tó ń ṣèjọba, bẹ́ẹ̀ ni àwọn Ìgbò yóò fẹ́ jìnnà sóun nítorí ọmọ wọn tó fẹ́ dí lọ́wọ́, àmọ́ mọ̀ pé ilẹ̀ Haúsá yẹn kò séwu kankan fóun. Peter Obi àti àwọn èèyàn tiẹ̀ mọ ilé yìí dáadáa o, wọ́n ti mọ̀ ọ́ tipẹ́tipẹ́, wọn kò sì ní àgbójúlé kan pé àwọn lè dáná Àtíkù tí ìrànlọ́wọ́ kan kò bá ti ọ̀dọ̀ àwọn alágbára míì wá. Ṣebí ohun tó jẹ́ kí Obi bẹ́ dànù nígbà tí wọ́n jọ wà nínú PDP nìyẹn, tí Àtíkù lòun fẹ́ du ipò ààrẹ tí gbogbo èèyàn sì sọ fún un tó ní òun ò gbà àfi kí òun dupò náà dandan. Ìgbàgbọ́ Obi tẹ́lẹ̀ ni pé àwọn olóṣèlú ilẹ̀ Haúsá yóò kìlọ̀ fún Àtíkù pé kò dáa bó ṣe fẹ́ ṣe yẹn o, nígbà tó jẹ́ ọmọ ilẹ̀ Haúsá ló fẹ́ gbéjọba sílẹ̀, kò tún yẹ kó jẹ́ ọmọ ilẹ̀ Haúsá míì ni yóò tún jẹ ààrẹ. Àmọ́ Obi rí i pé gbogbo ibi tí òun ń dojúkọ ní ilẹ̀kùn tì gbọ̀nyìngbọ̀nyìn, kò sẹ́nìkan tó fẹ́ bá Àtíkù sọ̀rọ̀ láti ilẹ̀ Haúsá pé kó má du ipò ààrẹ. Kálukú ló bẹ̀rù ẹ, àwọn míì sì ń fún un lọ́wọ́ gẹ́gẹ́ bí aṣáájú wọn nítorí kò sí olóṣèlú tó ní kìmí ẹ̀ láàrin wọn. Nígbà tí Peter Obi ti rí gbogbo eléyìí ní 2022 yẹn, pàápàá nígbà tí àwọn El-Rufai àti Babashir Lawal tí wọ́n ń fẹ́ kún un lọ́wọ́ nígbà náà ti sá kúrò níbẹ̀, tí wọ́n bá Buhari lọ nígbà náà, ohun tó jẹ́ kó yàn dànù nìyí tó fi dèrò inú ẹgbẹ́ Labour. Wọn ò sì jọ lérò pé àwọn yóò tún pàdé níbì kankan. Àmọ́ bí wọ́n ti tún pàdé yìí náà ni Peter Obi ti ń ronú bí yóò ti ṣe ayé ẹ̀ sí, torí ohun tó gbé e dénú ẹgbẹ́ ADC tuntun yìí ni pé Àtíkù ń ṣe bí ẹni pé òun kò ní dupò ààrẹ àti pé òun yóò fi kín náà sílẹ̀ fún Obi tàbí ọmọdé míì. Àfi bí Obi ti wọ bẹ̀ tán tó kó sí paápẹ́ tí Àtíkù tún jáde pé òun yóò du ipò náà dandan. Àwọn àgbààgbà olóṣèlú tí wọ́n sì jẹ́ ará ilẹ̀ Haúsá tí wọ́n wà níbẹ̀ kò lè dá Àtíkù dúró mọ́. El-Rufai tó ń bá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ kò sí nílé, gbogbo ohun tí wọ́n sì ń ṣe kò lè bá wọn dá sí i. Nídìí èyí kò sẹ́ni tó lè dá Àtíkù dúró pé kó má dupò ààrẹ. Ohun tí àwọn tó lọ́gbọ́n gidi ṣe sọ fún Peter Obi pé Rabiu Kwankwanso ni kó wá lọ nìyẹn. Kwankwanso mọ̀ pé òun ò lè du ipò ààrẹ lásìkò yìí kí òun wọlé, nítorí ó ti dán kinní náà wò ní 2023, ó sì ti rí i pé kò sí ẹni tí yóò fẹ́ dìbò fún ará òkè ọya tí kò bá di ọdún 2031. Ṣùgbọ́n tí òun bá lè rí ọgbọ́n ẹ̀dá tí òun di igbákejì ààrẹ tí àwọn sì jọ ṣe ọdún 4, yóò rọrùn fóun láti dupò ààrẹ láti ilẹ̀ Haúsá kí òun sì wọlé. Ohun tó jẹ́ kí òun darapọ̀ mọ́ ADC láti tẹ̀lé Peter Obi kí òun sì ṣe igbákejì ẹ̀ nìyẹn, pàápàá nígbà tí Obi fúnra ẹ̀ ti ń pariwo kiri láti ọjọ́ yìí pé sáà kan ọdún 4 péré lòun fẹ́ lò ní tòun, òun kò lò jù bẹ́ẹ̀ lọ. Àtíkù fúnra ẹ̀ kò ka eléyìí sí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ o, ṣùgbọ́n nígbà tí Kwankwanso dé tó bẹ̀rẹ̀ iṣẹ́ lójú méjèèjì, kìnní náà bẹ̀rẹ̀ sí í já Àtíkù lára jẹ. Ó kọ́kọ́ rìn ni, àmọ́ ní báyìí ọ̀rọ̀ ti dójú ẹ̀ níbi tí ìjà sì ti dé nìyẹn. Gbogbo ibi tí Àtíkù ń dé ló ń kan ọwọ́ Kwankwanso àti Obi, nítorí Kwankwanso ń sọ fáwọn aṣáájú Haúsá gbogbo tó ń bá sọ̀rọ̀ pé kò sí bí Àtíkù yóò ti ṣe wọlé bí ẹgbẹ́ ADC tàbí ẹgbẹ́kẹ́gbẹ́ bá fà á kalẹ̀ lásìkò yìí, pé ohun tó dára fáwọn jù ni kí àwọn tẹ̀lé Peter tó ti lérí pé sáà ẹyọ kan lòun yóò lò, pé tó bá sì lo sáà ẹ̀ tán nígbà tó jẹ́ òun Kwankwanso lòun yóò wà lẹ́gbẹ̀ẹ́, kò sí bó ti lè ṣe kinní kan tí yóò fi fìyà jẹ àwọn ará ilẹ̀ Haúsá, pé tó bá lo sáà kan ẹ̀ tán ìjọba náà yóò padà sọ́dọ̀ àwọn yóò sì fi ṣe ohunkóhun tí àwọn bá fẹ́. Àmọ́ bí àwọn bá sọ pé dandan ni kí Àtíkù dupò ààrẹ lásìkò yìí, tó bá jábọ́ àwọn ẹ̀yà tó kù nísàlẹ̀ ọyá lè pé àwọn náà kì í ṣèyàn dáadáa, pé àwọn Haúsá kò fẹ́ràn Yorùbá àti Ìgbò, wọ́n sì lè dínà mọ́ àwọn náà láti di ààrẹ ní 2031, tàbí kó jẹ́ níṣe ni wọ́n á lọ sáwọn àdúgbò tí kì í ṣe ilẹ̀ Haúsá ṣùgbọ́n tí wọ́n ń pè wọ́n ní North, àwọn bíi Plateau tàbí Benue tàbí Kwara, tí Tinubu yóò sì fọwọ́ sí pé àwọn ni kí wọ́n wá di ààrẹ tí kò sì ní sóhun tí àwọn lè ṣe. Bẹ́ẹ̀ bí àwọn ará Benue tàbí Plateau bá di ààrẹ lásìkò yìí, nǹkan yóò le fún Fúlàní tàbí Haúsá gidi, torí wọ́n lè ní àwọn náà fẹ́ gbẹ̀san ohun tó ń ṣẹlẹ̀ sáwọn lásìkò yìí, pé àwọn Fúlàní ti pa àwọn èèyàn àwọn jùlọ. Gbogbo bí Kwankwanso ti ń sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ ni kinní náà ń yí àwọn aṣáájú Haúsá gbogbo tí wọ́n sì ń sọ pé bó ti wí gan-an náà lọ̀rọ̀ rí, àti pé tí àwọn kò bá fẹ́ fi gbogbo àpapọ̀ ilẹ̀ Haúsá fúnyà jẹ,
àfi kí àwọn ọmọ ọ̀nà tí Àtíkù kò fi ní gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú ADC tàbí ẹgbẹ́ alápapọ̀ yòówù tí wọ́n bá jọ ṣe, nítorí nígbẹ̀yìn gbogbo ilẹ̀ Haúsá ni yóò jìyà ohun tó fẹ́ ṣe yìí. Nínú ẹgbẹ́ ADC fúnra ẹ̀ pàápàá, ọ̀pọ̀ àwọn èèyàn tí kò ronú bẹ́ẹ̀ ní Kwankwanso ti jẹ́ kí ọ̀rọ̀ náà yé dáadáa, nígbà tó sì jẹ́ èdè tí gbogbo wọn gbọ́ ló ń sọ fún wọn, tí wọ́n sì mọ̀ bí olóòótọ́ olóṣèlú yàtọ̀ sí Àtíkù fúnra ẹ̀. Ọ̀pọ̀ àwọn Haúsá inú ADC ni wọ́n ti ń fi hàn pé ibi tí Kwankwanso ń lọ làwọn náà ń lọ. Kò sì sí ibi méjì tí Kwankwanso ń lọ ju ẹ̀yìn Òbí lọ. Àwọn tí wọ́n mọ bí ọ̀rọ̀ náà ti ń lọ sọ pé ohun tó bí Àtíkù nínú tó fi sọ̀rọ̀ lórí tẹlifíṣàn níjọ́sí nìyẹn, tó sì sọ ní gbangba pé Kwankwanso tàbí ẹnikẹ́ni nínú àwọn olóṣèlú ilẹ̀ Haúsá kò gbajúmọ̀ tó òun. Ṣùgbọ́n ó jọ pé ọ̀rọ̀ náà ti kọjá bẹ́ẹ̀, nítorí àlàyé tí Kwankwanso ń ṣe nípa Òbí ń wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú ilẹ̀ Haúsá wọ̀nyí létí ju gbogbo ohun tí Àtíkù ń sọ fún wọn tẹ́lẹ̀ lọ. Wọ́n nígbàgbọ́ pé èyí tí Kwankwanso ń sọ yìí ṣeé ṣe, àmọ́ tí Àtíkù yẹn kò ṣeé ṣe. Àwọn kan sọ pé Àtíkù mọ̀ pé kinní náà yóò rí báyìí tẹ́lẹ̀, nítorí ẹ̀ ni kò ṣe jẹ́ òun ló wá Kwankwanso lọ pé kó máa bọ̀ nínú ADC, nítorí wọ́n ti jọ fa kinní yìí tẹ́lẹ̀ nígbà tí wọ́n jọ wà nínú APC ní 2014 tí wọ́n fẹ́ mú ẹni tí yóò du ipò ààrẹ. Àtíkù sọ nígbà náà pé òun lòún gbajúmọ̀ tí òun sì lókìkí ju àwọn tó kù lọ, pé Buhari kì í ṣe olóṣèlú, sọ́jà ni. Àmọ́ Kwankwanso ni ó ní ibi tí agbára Àtíkù dé, pé kò tó òun náà nílẹ̀ Haúsá láwọn apá ibì kan tó bá jẹ́ ti ọ̀rọ̀ òṣèlú ni. Ọ̀rọ̀ náà dìjà abẹ́nú láàrin àwọn méjèèjì débi pé nígbà tí wọ́n du ipò náà lóòótọ́, Kwankwanso ló tẹ̀lé Buhari. Ipò kẹta l'Àtíkù wà nínú ìbò pámárì wọn. Ìbò tí Kwankwanso mú yìí ya Àtíkù àti gbogbo àwọn èèyàn tó kù lẹ́nu. Nídìí èyí, láti ìgbà náà sábà dé sábà ni Àtíkù ń ṣe fún Kwankwanso, kì í fẹ́ kí àwọn pàdé ara àwọn. Torí bẹ́ẹ̀, òun kọ́ ló wá ọkùnrin olóṣèlú ńlá ìlú Kánò náà lọ, Peter Obi ló wá lọ, ó sì mọ ohun tí òun fẹ́ fi ṣe. Láti ìgbà tí Kwankwanso sì ti wọnú ẹgbẹ́ náà ni Àtíkù ti ń ṣọ́ ọ lọ́wọ́ tó ń ṣọ́ ọ lẹ́sẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti dójú ọ̀gbagadè báyìí, kìnìún náà kò sì ṣeé pamọ́ra mọ́. Lóòótọ́ ló ń sọ fáwọn kọ̀ọ̀kan tí wọ́n bá súnmọ́ pé kí wọ́n yẹra fún Kwankwanso, pé ọ̀kánjúwà ni, níbi tí kò ti gbìn sí ló ti fẹ́ máa ká. Àmọ́ níṣe làwọn yẹn náà ń yínmú sí i pé olè ló ń pe olè lólè, ajẹ́pọlá ló ń pe ológbò lábèṣe. Àbí kí ni ìyàtọ̀ nínú ọmọ ajá àti ọmọ ológbò? Ṣé bí apẹkujọ náà ni gbogbo wọn? Níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, ìjà ti wà o. Ibi tí yóò yọrí sí tàbí tí ẹni tí yóò yanjú ẹ̀ ni kò sẹ́ni tó tí ì lè sọ. Àmọ́ àwọn ọmọ Àtíkù náà ò gbà o. Àwọn náà sì pọ̀ dáadáa gan ni. Wọ́n ní tó bá ku ọwọ́ kan àdán yóò fi rọgí ni. Ẹni tí ò bá mọba ló ń fọba ṣeré. Ẹni tí ò mọ Àtíkù ló ń pè tiẹ̀ báwo nílẹ̀ Haúsá, pé bàbá àwọn yóò gbẹ̀yìn yọ sí gbogbo wọn tó bá yá. Bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin pé yóò pẹ́ létí omi, yóò pẹ́ létí omi, yóò pẹ́ létí omi, ẹni tó wò ṣẹ́jú akàn. Yóò pẹ́ létí omi, ẹni tó wò ṣẹ́jú akàn o, yóò pẹ́ létí omi. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Àtíkù, Kwankwanso pẹ̀lú Peter Obi wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.